Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ kú gbogbo ìgbà tí a bá wà níbi tàwa yẹn. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Mò ń wá nǹkan kan ni o. Mo fọlọ́run bẹ̀ yín, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá ti rí fídíò yìí. Ẹ ṣáà máa bá mi share èyí títí tí màá fi gẹ́ẹ̀tì nǹkan tí mò ń wá yẹn. Tẹ́ bá ti wá bá mi rí, ẹni tó bá mọ ibi tí mo ti lè rí, kó kọ́ọ̀lù mi ní 08023232323. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. Mo need nǹkan yẹn urgently. Kí là ń pè? Ohun tá à ń pè tí mò ń wá ní ayẹta. Má rẹ́rìn, má jẹ́ kó fọ́ọ̀nì. A need ayẹta. Èmi in particular mo need ayẹta lọ́wọ́ tí mo wà. Torí gbogbo wàhálà tó wà láàrin ìgboro Nàìjíríà yìí, number one ni. Ó ti sú mi. Ó sú mi, mo mọ̀ pé ó sú wọ náà, ó kàn rọ́gbọ́n tó lè dá sí ni. Ó sú everybody. Léléyìí tí odindi ọba ìlú, first class ọba tó ń fara gbàbọn, tó dẹ̀ ń gbàbẹ̀dẹ̀ rọrùn, tó dẹ̀ rí nǹkan kan ṣe sí, táàmì ẹni yìnbọn, àmọ́ bí ìbọn ti wá. Ìgbà àwọn ayé bá ti ráyà kìlà síyàn tán wá ní Fúlàní herdsmen ni o, Fúlàní herdsmen ni o. Ẹ̀yin ọba wa, a lè sọ̀rọ̀ sí yín o, kábíyèsí o, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o, wọ́n ní ẹnu èèyàn gbọ́dọ̀ gbọ́rọ̀ jù o. Ẹ wá yẹ kẹ́nu tèmi gbọ́rọ̀ jù o. Ṣùgbọ́n ìyá àdúrà ló ń sọ fún yín wípé pàṣà yín ò fura, ó fura àjà jìn, onílé yóò fura, olè tí ń kó yín lọ. Ìgbọ́n ṣe EndSARS níjọ́ tí wọ́n pa gbogbo àwọn ọmọ ọlọ́mọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ọmọ bíi 82 kọ́ ni calculation gbé síta pé ó kú lórí ọ̀rọ̀ EndSARS. Ẹ̀yin bàbá wa tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí, ẹ̀yin ọba ládéládé, ẹ̀yin ọba lóyè lóyè tá a gbọ́dọ̀ bú, tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí, ẹ lajú yín lẹ̀ báyìí talùmọ̀ ó kò wọ̀ ṣóì. Títí tán fi ṣe gbogbo àbúrúkú tí wọ́n ṣe ní Lẹ́kì yẹn, tán ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tán kàn ń pa àwọn èèyàn ẹni àwọ̀. Àgàgà àwọn tó gbọ́n tèmi ń wí yìí ni èmi tiẹ̀ ń bá wí o, torí àìmọye èèyàn ni ò gbọ́ o, they speak in English o, but I don't speak in English, that's my own o. I speak in my own language tí ẹni tó súnmọ́ mi tó máa gbọ́ nǹkan tí mò ń wí o. Eléyìí tó kàn mí ni àwọn èèyàn tèmi. Ẹ jẹ́ n sọ kinní kan fún yín. Kó ní kálukú lọ máa wá ayẹta. Ẹ jọ̀ọ́ ẹni bàbá mi rí 08023232323. Ẹ pè mí láago kẹ́ bá mi wá ayẹta ni. Nígbà tí ìbọn Gàmbàrí bá odindi ọba ìlú ó kú tú ẹ. Ẹ rí i pé ọlọ́màjẹ àtẹ. Àwọn èèyàn ti tẹ́ gan o. Àwọn èèyàn ti tẹ́ gan. Tó bá ní ọba o, alẹ́ mi ti ẹ̀rọ pé téèyàn bá dẹnu ọ̀nà ọba lásán tó bá dilẹ̀kùn ọba mú o máa ṣọ́ọ̀kì ni. Àṣẹrọ ni. Ẹ ti lajúlẹ̀ tàlùmọ́ ti kó wọ̀. In Jesus name, kò sẹ́ni gba Jésù nínú gbogbo wa. Àwa kan gbórúkọ yẹn a fi ń lérí tété báyìí. À ń gbé lérí bíi tẹ́lẹ̀tẹ̀. A fi ń lérí tété bíi tẹ́lẹ̀tẹ̀ káàkiri ní gba Jésù. Àbí gbànábì wa àìmọye àwọn àlùfùlání oríṣiríṣi tí wọ́n ń dó gbogbo àwọn ìyàwó màmú tó ń dó àwọn ìyàwó níyàwó kiri. Àìmọye pastors tó yẹ pé gbogbo ọmọ ìjọ wọn lílá ni, ìyá àjọ lílá ni àti jìbìtì àti gbogbo èyí ìwọ̀n ẹni rẹ̀. Ta lè nìyàn Ọlọ́run èmi ò sọ pé nìkan ò dá o. Ṣùgbọ́n ọmọ Yorùbá tán ní ẹ máa ronú. Mo sọ fún yín jọ̀sí mo lémi ò ronú. Orí mi mò ń rò. Òun ni mò ń rò. Ọlọ́run má yẹ kí ìbọn ayé bá mi tọmọtọmọ. Ọdún lọ sópin ìbọn ayé òní bẹ́ẹ̀ kó ní bẹ́ẹ̀ mi náà tọmọtọmọ. Ẹ jọ̀ọ́ ẹni bàbá mi ráyẹ ta o. 080232323. Ẹ bá mi wáyẹ ta. Ẹ bá ń wáyẹ ta. Àwọn ọba ìbọn ti ń bà wọ́n. Nígbà ìbọn bá ti bá bàbá èèyàn kí kọ́mọ tètè ṣe kí ni kó ferege. À ń wáyẹ ta o. Ẹ ti kọ́ gbogbo nǹkan ìṣẹ̀báyé lẹ̀. Ṣe làwọn bá dẹ̀ ń dé ọba adé Amazon náà ń dé kiri ṣáínṣáínṣáínṣáínṣáínṣáín. Ẹ ní nǹkan àmúṣagbára. Àwọn ọmọ wèrè tó yẹ kó máa bọ̀ báyìí kẹ́ pàyájọ́ pé ẹ dúró ń bẹ̀ Ṣàngó bẹ́rì ìyá ẹ kó wọgbó lọ. Kọ́ dẹ̀ wọgbó lọ bẹ́ẹ̀. Àṣẹ ní nǹkan kan kẹ́kọ̀ọ́ kówó wa jẹ́ kẹ́bọ̀nà wa jẹ́ kẹ́ sọ̀rọ̀ sí wa ṣàkà. Àwa lẹ̀ ń sọ̀rọ̀ sí gbọ́n bá yọ̀bọ̀n dé bá yín jìnnìjìnnì àbóyin nìbọn bàbá yín lẹ̀ bá kú pé 0802323 ayẹta mo fẹ́. Thank you. God bless you.